ọ̀gá pátápátá àdìgbò ní ìdílé ẹ̀ẹ́dẹ̀. Àdìgbò ní àbímá ẹ̀ẹ́dẹ̀. Ó ní káwọn ìdílé ẹ̀ẹ́dẹ̀. Ọ̀sọ̀tọ̀ bá ní ìdílé ẹ̀ẹ́dẹ̀. Àdìgbò ní àbímá ẹ̀ẹ́dẹ̀. Ó ní káwọn ìdílé ẹ̀ẹ́dẹ̀. Ọ̀gá wa ní ìdílé ẹ̀ẹ́dẹ̀. Sọ̀tọ̀ bá ní ìdílé ẹ̀ẹ́dẹ̀. Sọ̀tọ̀ bá ní ìdílé ẹ̀ẹ́dẹ̀. Ọlọ́run kò ní ìdílé ẹ̀ẹ́dẹ̀. Sọ̀tọ̀ bá ní ìdílé ẹ̀ẹ́dẹ̀. Àbíkúlẹ̀ àbímá ọ̀lẹ́ náà ìdílé ẹ̀ẹ́dẹ̀. Why should 60? Why should 70? Why should 80? You put your fire in the way. Baby, like all the Uncle Larry, yes, that's the beauty. Another Asaba Petroleum, Kariu, Akasalani, Kiao, Aparamaki, only now, Kia,
Mo bá mi tọ́jú ẹ̀ fún mi, àgbẹ̀ òṣòdà. Adé Òṣòdà, máa fi ṣoko bá òfin ìdílé àgbẹ̀ òṣòdà. Ọ̀gá wa, àdìgbò ní ìdílé àgbẹ̀ òṣòdà. Àdìgbò ṣoko bá àwọn àwọn ìdílé ẹ̀ṣà wá sí Sukupa, 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 Àdìgbò kì í ṣe lépè, àtẹ̀ríkà orílẹ̀ mo pèrò kẹlò sáré fún ọ àtẹlórí. Èrò àbúrú o kẹlò sáré fún ọ àtẹlórí. Àdìgbò ìṣe lépè ó ti dájú. Àdìgbò ìṣe lépè. Àtẹ̀ríkà orílẹ̀ lórí o. Ọmọ ní balógun dé, Àyìndé ló súyọ̀ ní ọ̀wọ̀ ara òkè ìsàlẹ̀wà. Nígbà tí ọba Adéjà ní ọba ìrẹsì ọ̀tọ̀ àti ìkọ̀dọ̀ ìgbàlódà sí ìkọ̀dẹ̀. Àyìndé ní òkè ẹ̀rọ lẹ́jọ̀kọ́ mi lé o, àti ìsàlẹ̀. Ẹ̀rọ lẹ́jọ̀kọ́ mi lé o, àti ìsàlẹ̀. Going on, going. Ẹ kú gbádùn ẹ̀yin tèmi. Orúkọ mi ni Adédayọ̀ Adéwùmí alias Súlè Súèdè. Ìròyìn
ní ṣókí mo fẹ́ fún yín ẹ má jẹ́ pé ẹ má jẹ́ sọ pé ìròyìn àgbáyé ókè ìròyìn àgbáyé ǹjẹ́ ti gbọ́ nípa Òròkìlàwà YouTube TV ǹjẹ́ ti gbọ́ mo ń já yín sí ní o tó ti yé yín ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ tètè mọ̀ nípa ẹ̀ kó tó di pé àwọn others á máa mọ̀ nípa Òròkìlàwà YouTube TV tó ti yé yín ẹ wo ẹ ṣáà rí mi bẹ́ẹ̀ ẹ jẹ́ kí everybody wa ká sáré tètè ẹ sáré lọ subscribe sórí Òròkìlàwà YouTube tó ti yé yín sí kò sí tẹ́fẹ́ tẹ́ni rí bẹ́ẹ̀ o adẹ́rìn pòṣónú ni wá o l'Òròkìlàwà YouTube TV ọlọ́run ó máa yàtọ̀ àbùkẹ́ anarọ́pá gẹ́ẹ̀tì ẹ̀ ọlọ́run bó ṣe ń lọ yẹn idán oríta ni o kò tán síbẹ̀ Òròkìlàwà YouTube TV ẹ̀yin tèmi